Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lódò àti ní ìrìn àjò ní àkókò yìí pé ẹ kú dédé àsìkò yìí. Tó bá jẹ́ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní àkókò yìí, ọ̀sán ni ẹ káàsán. Tó bá jẹ́ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní àárọ̀ ní àkókò ní ẹ káàárọ̀. Tó bá jẹ́ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní àkókò yìí ní alẹ́ pé ẹ káalẹ́ oko yín àsìkò ọjọ́ ajé àti àwàwàwà. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà sì ni Ọmọọba Àlùkò Samuel. Mi ò yí padà, orúkọ mi náà sì ni. Ni wípé ọ̀rọ̀ náà ó rújú bọ̀, ó dẹ̀ ń rúgbó bọ̀. Ìdí tó ń wípé ó ń rúgbó bọ̀ ni wípé a ti sọ tẹ́lẹ̀ pé ibi tí erin méjì bá ti jà, koríko bẹ̀. Àfàìmọ̀ ni kó má fi ara gbá. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ká fara gbá ìyà. Ohun tí mo tún mú bọ̀ ni pé ó ti wá gungi kọjá ewé báyìí. Ẹ má dẹ̀ ti gungi kọjá ewé, ó dandan kó jábọ́. Àbí kò ní jábọ́ ní inú, kò jábọ́. Òun náà ni ọ̀rọ̀ ọba Àkànbí Rasheed Olúwo àti bàbá wa Ọ̀jájá Ọ̀nìrìṣà Ẹnìtàn Adéyẹyè. Àwọn méjì náà mo fẹ́ sọ nípa wọn. Títorí pé àìmọye fọ́nrán ló ti jáde tá a ti rí tá a sì ti wò pẹ̀lú ẹ̀sùn tí ọba Rasheed Àkànbí ti fi kan bàbá wa Ọ̀jájá. Wípé bàbá Ọ̀jájá o ṣe ló ní àsìkò pẹ̀lú ìyàwó òun. Wípé àwọn náà fún un níyàwó, àwọn náà tún gba ìyàwó. Tí ó bá sì mọ̀ wípé ọba Elégùṣì, nípasẹ̀ ọba Elégùṣì ló ti rí ìyàwó tí wọ́n fẹ́. Ṣùgbọ́n bàbá wa náà wá fún un wípé kó má bà wọ́n ní orúkọ jẹ́. Wípé àìmọye ọ̀rọ̀ ló ti sọ lórí fọ́nrán táwọn ò dá lóhùn. Ṣùgbọ́n lákòókò yìí o, àwọn á fún un ní gbèdéke ìjọ mọ́kàndínlélógún. Ìjọ mọ́kànlélógún, ìyẹn tó jẹ́ 21 days. Wípé kí ó lọ sọ fún IG tàbí àwọn ọlọ́pàá tàbí kó gbá wọn lọ sí ilé ẹjọ́. Tí ì bá ṣe bẹ́ẹ̀, ohun táwọn máa ṣe tó oyè Ọlọ́run. Ṣé ẹ ti pé ẹni tó dákẹ́ tó ń sọ̀rọ̀, ẹ sì mọ̀ pé tó bá bínú lẹ́ẹ̀kan tó gbogbo ẹ̀ oyè Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tó máa rí bẹ́ẹ̀ tó máa fẹ́ sọ ni pé ọba Àkànbí Rasheed Olúwo ti Ìwó, ṣe jẹ́ kó gun omi kẹ́ fi wàhálà sílẹ̀. Ṣé dandan ni kẹ́ mu Colorado, dandan ni kẹ́ fagbó tó gbogbo ẹ̀ ní ìyàwó yín tó kù ní ọ̀dẹ̀dẹ̀ yín sọ. Bẹ́ẹ̀ sì máa fi pankẹ́tẹ́ fi máa na odidi ọba aládé kó máa fi pankẹ́ mọ́ nínú ìyàwó. Ẹ rí pé ìkọjá yìí ni. Ẹ kú wọ́n ti ń fi orí adé, wọ́n ti fi ń gbolẹ̀. Ẹ̀yin ojú tó ń wò mí àbí kí lẹ rí sọ sí. Òun mo ṣe ń sọ ní àkókò pé ọba Abdulrasheed Àkànbí wọ́n ti wá gungi kọjá ewé o. Wọ́n ti kọjá ààyè wọn sí bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá ti Ilé Ifẹ̀ àti ọba tó ń jẹ́ chairman gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Wọ́n ti kọjá ààyè wọn sí gbogbo àwọn lọ́balọ́ba. Wọ́n sì wá fi orí kò wípé ó yẹ kó ṣe kí ni o, kó jìyà ẹ̀ṣẹ̀. Bí gbogbo ojú tó ń wò mí kílẹ̀ yín rò, torí ti tèmi báyìí o. Tí wọ́n bá fi dìdà tèmi, Yorùbá ní pé kí gbogbo ọmọ ìlú Ìwó kán kọ̀wé pé àwọn ò fẹ́ ọba tó ń dójú tà wọ́n ní ìlú Ìwó mọ́. Wípé kó fi ipò sílẹ̀ tàbí kó sí gbáwò, kó ṣe bí ọkùnrin gẹ́gẹ́ bí ti tèmi. Èyí tó fi máa dójú ti àwọn ọmọ Ìwó. Àbí kò wá tún sí ẹni tí ó lè sọ̀rọ̀ nílùú Ìwó tó fi di pé ọba Olúwo wá ṣe panumọ́ ààbò, ìyẹ́ kan bá bò ó wíjọ́ ló ṣe fún gbogbo àwọn ọmọ ìlú Ìwó ni. Àbí báwo tó kò yé mi. Gbogbo ojú tó máa ń wò mí ní àkókò yìí, ohun tẹ́ ẹ bá rí sọ sí lórí Yorùbá Frontline TV, kí ẹ bá wa pàdé, kí ẹ sì sọ ohun tí ẹ bá sọ sí ní orí. Ẹ sì lè pè mí sórí aago náà. Aago mi ni 08156413600.
ẹ lè pè mí sórí aago. Gbogbo ohun tí ẹ bá sọ sí níbẹ̀ ó di orí Yorùbá Frontline TV. Ire o.